tó lọ nílé Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ agbọ̀n ọmọ kúròǹdó ọmọ sọ̀rọ̀ǹdó ọmọ àgbààgbà Kòyí tó gbọ́jọ́ òkú tó lórí gbẹ̀lú kaya ogun Oníkòyí sójú èmi dáadáa ẹni ọ̀fà rábálérí eléyàn ọ̀jagun títìrí ogun ní tìrí ẹni ọ̀fà rábálẹ́yìn wọn táwọn ọ̀jagun títìrí ogun ní tìrí ẹni ọ̀fà rábáníwájú lẹ́yìn Ìkòyí ooo eléyàn gẹ́gẹ́ ló jagun ẹ̀yin lọ́mọ ọ̀dọ́nà fún yòyò jagun fàálẹ̀ ọmọ gúnugún ní orí àgó àkàlàmàgbò ti dé lọ́rùn ó ṣe tẹ́tẹ́rẹ́ ní orí ẹ̀rọ ọmọ kànákànná orí ẹ̀kọ́ ọgbọ́balẹ̀ ojoojó akọni àkàlà ló balẹ̀ wọn jẹ́ ẹ̀dọ̀ tẹ̀tẹ̀rẹ́ ló pẹ́ lẹ́yìn rí ẹ̀ kó tó dé mẹ́bí wọn ló balẹ̀. ó tó akéwì ẹ kú ilé làákàrà lé ẹ kú èrò ọ̀nà là ń kérú ọ̀nà mo kí yín tẹ̀ṣọ́ mo kí yín tológun mo kí gbogbo ojú tó ń wò mí lọ́jọ́ tòní pé ẹ káàbọ̀ sí ìkànnì Mugbaremu rédíò tẹlifíṣàn orúkọ tèmi ni Ọlátúnjí Àlàmú Ìkòyí ẹ̀ṣọ́ ni mi ọmọ àdìlẹ̀ gbòógùn èmi ní ìṣẹ̀rẹ́ Ìkòyí ọmọ agbọ̀nyìn ẹ̀ṣọ́ òrìkúsá ni mi ọmọ àdìlẹ̀ kíkú tó dé ṣàlàáfíà ni mo bá yín níbikíbi tẹ́ ẹ bá gbé wà lọ́jọ́ tòní lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀ ẹ káàbọ̀ sórí ètò Karùn-ún-Wí lọ́jọ́ tòní ẹni ní 21/6/2026 ìkànnì Mugbaremu rédíò TV láwà tá a ti ń dábí ẹnu tá a ń rọ̀ bí òwe ẹ káàbọ̀ sórí ètò Karùn-ún-Wí lọ́jọ́ tòní. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò Karùn-ún-Wí láti iléeṣẹ́ Mugbaremu rédíò TV kí la fẹ́ rí wí kí la fẹ́ rí sọ lọ́jọ́ tòní ẹ jọ̀ọ́ ẹ bá mi pè gbogbo àwọn tí wọ́n dá iléèwé sílẹ̀ yẹn ni àwọn proprietors iléèwé aládàáni ẹ bá mi pè ẹgbẹ́ olùkọ́ àti òbí ẹ bá mi pè gbogbo wọn jọ wọ́n fẹ́ gbọ́rọ̀ lọ́jọ́ tòní ọ̀rọ̀ tó máa ṣe gbogbo wa láǹfààní ẹ pààyàn àwọn òbí jọ ẹ pè ìyá àti bàbá ẹ pè gbogbo wọn jọ kẹ́ ẹ pa àwọn alágbàtọ́ pàápàá ẹ pè wọ́n jọ wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ lọ́jọ́ tòní tó máa ṣe wọ́n láǹfààní ọ̀rọ̀ tó máa ṣe tẹlẹ́rù-tẹlẹ́mù láǹfààní ni mo fẹ́ jíròrò pẹ̀lú àwọn òbí lọ́jọ́ tòní àtàwọn olùkọ́ àtàwọn tó dá iléèwé sílẹ̀ àti ẹgbẹ́ olùkọ́ akẹ́kọ̀ọ́ àti àwọn alágbàtọ́ pàápàá òun ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn lọ́jọ́ tòní ní pàtàkì ẹ jẹ́ kí n kọ́kọ́ mú látọ̀dọ̀ àwọn tó jẹ́ pé wọ́n dá iléèwé sílẹ̀ ọ̀nà wo làwọn tó dá iléèwé sílẹ̀ lọ́jọ́ tòní ọ̀nà wo ni wọ́n ń gbà lu àwọn òbí ní jìbìtì ẹ máa gbọ́ wìrìwìrì lọ́jọ́ tòní bí ẹ ṣe ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìwọ tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ló ṣẹ̀ṣẹ̀ máa wà lórí ìkànnì Mugbaremu rédíò TV jọ̀ọ́ bá mi tẹ subscribe bó ṣe ń tẹ subscribe yẹn wàá rí best notification bell tó o bá ti rí ó yá tẹ̀ yẹn náà tó o bá ti tẹ̀ ẹ́ gbogbo ìgbà tá a bá ti láǹfààní àti máa gbé fọ́nrán jáde wàá máa mọ̀ wàá máa gbọ́ wàá sì máa kọ́gbọ́n látòrí fọ́nrán èyí tá a bá gbé jáde. ṣẹ́yìn náà ń gbọ́rọ̀ òjò wẹ́lẹ́wẹ́lẹ́ ṣẹ́yìn rí òjò lọ́dọ̀ ti yín bẹ̀ ọlọ́run á jẹ́ kí òjò tọ̀ní ọlọ́run á jẹ́ kó tù wá lára tẹlẹ́rù tẹlẹ́mù lòjò yìí máa tù lára kò ní gbòdì lára ẹnì kọ̀ọ̀kan wa. kí ni mò ń sọ lọ lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n dá iléèwé sílẹ̀ mo ní wọ́n ń lu àwọn òbí ní jìbìtì wọ́n ń lu àwọn òbí ní jìbìtì lọ́nà wo ni wọ́n fi ń lu àwọn òbí ní jìbìtì yẹn ní àwọn òbí tó kọ́ ọmọ síléèwé wọn pé kí wọ́n máa kọ́ wọn wọ́n lù wọ́n ní jìbìtì lọ́nà wo
Lákọ̀ọ́kọ́, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lọ́jọ́ tòní, ẹ̀yin náà ti lọ sílé ìwé rí bóyá bí ọdún 15 sẹ́yìn tàbí 20 ọdún sẹ́yìn. Gbogbo àwa tá a jòbí pátá la mọ̀ bó ṣe nira tó láti rí owó fi ràwé fọ́mọ, láti rí owó fi sanwó iléèwé, láti rí owó fi fún ọmọ lóúnjẹ kán lè lọ sí iléèwé. Gbogbo wa pátá la mọ̀ bó ṣe nira tó. Láìka gbogbo àwọn nǹkan wọ̀nyí sí, àwọn tí wọ́n dá iléèwé sílẹ̀ tún ṣì ń láǹfààní láti máa lu àwọn òbí ní jìbìtì. Kí ló dé? Lọ́nà wo náà ń gbà lù wọ́n ní jìbìtì? Ẹ̀yin tẹ́ ti lọ sílé ìwé rí bí ọdún 15 20 ọdún sẹ́yìn, aṣọ mélòó lẹ́ ń wọ̀ láàrin ọ̀sẹ̀ kan lọ sí ilé ìwé? Aṣọ mélòó lẹ́ ń wọ̀ láàrin ọ̀sẹ̀ kan lọ sí ilé ìwé? Gbogbo nǹkan ti wá yí padà pátápátá báyìí. Ọ̀sẹ̀ tó kọjá ni mo sọ̀rọ̀ nípa ìjọba tí wọ́n fi ọwọ́ yọ̀bọ́kẹ́ mú àwọn ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ọwọ́ yọ̀bọ́kẹ́ ni wọ́n fi mú wọn. Ìdí yẹn tó fi jẹ́ pé àbúrò lè lo ìwé èyí tí ẹ̀gbọ́n lò kù ní kíláàsì kan, tó fi jẹ́ pé ọdọọdún lòbí ń ra ìwé fáwọn ọmọ bíi mẹ́rin tán bá bí. Ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe fídíò yẹn. Àwọn èèyàn kan sára ń pé ohun tí mo sọ ohun tó tọ̀nà ni. Wọ́n lọ́lọ́wọ́ á jẹ́ kí ìjọba gbọ́ kí wọ́n bá wọn ṣàyípadà sáwọn nǹkan wọ̀nyẹn torí pé ó ní àwọn lára. Ìyìn tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí, òun tún wá jẹ́ pabambarì nǹkan tó ń kó wàhálà fáwọn òbí. Nígbà táwa wà níléèwé, ó kéré tán, ó pọ̀ jù tán, àáláṣọ méjì tá à ń wọ̀ lọ sí ilé ìwé. Tá a bá wọ ìkan láti Monday tó bá di Wednesday, àá fọ̀. Ìkejì àá mú láti Thursday, Friday, àá wọ̀. Àwa fọ̀ yẹn lọ́jọ́ Saturday. Iléèwé tún bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday. Bá a ṣe ń ṣe nìyẹn. Ìyẹn ò sí ní àwọn òbí wa rárá láti ra aṣọ fún wa, ìyẹn ni aṣọ iléèwé. Ṣùgbọ́n ní àkókò tá a wà yìí, àwọn ilé ẹ̀kọ́ ti sọ́ra wọn di textile industry. Oríṣi aṣọ 4 lọ́mọ kan ń wọ̀ lọ iléèwé láàrin ọ̀sẹ̀. Oríṣi aṣọ 4 lọ́mọ kan ń wọ̀ lọ iléèwé láàrin ọ̀sẹ̀. Tí wọ́n bá sì fẹ́ sọ iye owó aṣọ kọ̀ọ̀kan, ìmíì 10,000 naira ni. Wọn ò sì nígbà pé kẹ́ lọ rán níta. 10,000 naira òun ni wọ́n máa gbà lórí aṣọ kọ̀ọ̀kan fún ọmọ iléèwé. Aṣọ iléèwé gangan wà bẹ́ẹ̀, wọ́n á ní kán ra méjì, oríṣi méjì. Aṣọ Wednesday ọ̀tọ̀ ni. Aṣọ Thursday ọ̀tọ̀ ni. Aṣọ Friday ọ̀tọ̀ ni. Ó pé mẹ́rin, ó póríṣi 4 àbí kò póríṣi 4? Kákúkú sọ pé 5. Kí ló dé táwọn proprietors, kí ló dé tí wọ́n ń hurú wá báyìí? Ṣáwa náà lọ sílé ìwé ni? Àwọn kankan náà kọ́kọ́ jẹ́ teacher, tán kọ́kọ́ jẹ́ proprietors nílé ìwé, tí wọ́n introduce irú àwọn àṣà tí kò dáa yìí, àṣà tí wọ́n fi ń gba owó lọ́wọ́ àwọn òbí lọ́nà àlùmọ̀kọ́rọ́ yìí. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Association of Nigerian Parents and Teachers Association, tẹ́ ẹ jẹ́ ìgbìmọ̀ tó ń bójútó ilé ẹ̀kọ́, alágbàtọ́, teacher, ẹ jọ̀ọ́ ẹ bá wa rí sí kókó yìí. Ẹ jẹ́ bá mi pín fọ́nrán yìí débi tó yẹ kó dé, kí family member àwọn tó bá dá ilé ìwé sílẹ̀ kí wọ́n lè gbọ́ wípé nǹkan tí wọ́n ń ṣe nǹkan tí kò dáa ni. Nǹkan bí oríṣi 3 sí 4 òun ni màá mẹ́nu kàn lọ́jọ́ tòní táwọn school proprietors tí wọ́n ń ṣe tí kò sì dáa, tó jẹ́ pé ńṣe ló dàbí ìgbà tí wọ́n ń lo àwọn òbí ní jìbìtì. Ìkan ni mo ti sọ̀rọ̀ nípa èyí. Kí nìdí tó fi jẹ́ wípé oríṣi aṣọ 4 5 lọ́mọ iléèwé kan máa rà tó máa lò láàrin ọ̀sẹ̀ kan nítorí pé ó fẹ́ wá sílé ìwé yín? Ẹ ṣáà ń fẹ́ kó jẹ́ pé iléèwé tí yín ló dáa jù, iléèwé tí yín ló dáa jù. Tán bá sì túṣu désàlẹ̀ kòkó iléèwé yín, ẹ̀ẹ̀kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó yanrantí. Òyìnbó pidgin òun la rí bí ọ̀pẹ rẹ̀.
àwọn ẹ̀kọ́ tó nítumọ̀ ẹ̀ẹ̀kọ́ wọn, ṣùgbọ́n nǹkan tí kò dáa a lè sọ kó dáa, nǹkan tí ò dáa kò dáa ni. ẹ jọ̀ọ́ ẹ bá wa wá àtúnṣe sí nǹkan tá à ń sọ yìí. aṣọ méjì ó ti tó fún ọmọ kan láti lò láàrin ọ̀sẹ̀ níléèwé. kò pọn dandan kọ́ mọ́ lo oríṣi aṣọ 5 kẹ́ ẹ tó gbowó léèwé. ìwé tẹ̀ ń tà fún wọn níléèwé pàápàá ó yàtọ̀ sí iye owó tí wọ́n ń tà níta. kẹ́ ẹ tó gba owó yẹn, kẹ́ ẹ tó tún ṣẹ̀ta aṣọ fún wọn lọ́tọ̀ nítorí pé ẹ̀ ń wá owó síléèwé yín. èyí burú jáyé o. ìwà olè, ìwà ojú kòkòrò náà ń perú ẹ̀. tẹ́ ẹ bá mọ̀ yín pé kò dáa ni, ìgbà tẹ́yìn ń lọ síléèwé oríṣi aṣọ mélòó lẹ́ ń wọ̀ lọ síléèwé? ṣáwọn olùkọ́ tó ń kọ́ yín nígbà yẹn wọ́n ń fi dandan mú àwọn òbí yín pé kẹ́ ẹ ra oríṣi aṣọ 4 kẹ́ ẹ tó lè wá síléèwé? ìwà olè, cheating by trick, òun lolóyìnbó ń pè é. irú ìwà yìí ò dáa rárá. ó yẹ kí ìjọba kó rí sí yín pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí. ẹ jẹ́ kí n tún sọ ọ̀nà míì èyí táwọn oníléèwé àdáni fi ń gbà lu àwọn òbí ní jìbìtì, ìyẹn àwọn òbí tán bá kọ́mọ wọn síléèwé wọn. nígbà tá a wà ní kéékèèké tá a lọ síléèwé, ẹnìkan lè máa sọ pé àsìkò yẹn nìyẹn. ṣé àsìkò tó dáa àwa lè sọ̀rọ̀ ń pa ẹ̀? nǹkan tó ń ṣe tó dáa nígbà yẹn ṣáà lè sọ̀rọ̀ ń pa ẹ̀ nísìnyí ká fi correct àwọn tó ń ṣe nǹkan tí kò dáa ni? ó yẹ ká lè sọ. ẹ wò fún àpẹẹrẹ, nígbà táwa wà níléèwé, tá a bá fẹ́ ṣe ìdánwò ìparí ọdún, tá a parí ẹ̀, tá a wá fẹ́ gba holiday ìparí ọdún, iléèwé fúnra ara ẹ̀ àwọn náà máa ṣètò ẹ̀bùn tó máa fún wa. ẹni tó bá ṣe pò kíní, ẹni tó bá ṣe pò kejì, ẹni tó bá ṣe pò kẹta, iléèwé fúnra rẹ̀ òun ló máa ṣètò ẹ̀bùn tó máa rà. kò ń ṣe páwọn ọmọ iléèwé gangan la máa dáwó fún ẹ̀bùn yẹn, kò ń ṣe àwọn òbí wa ló máa fowó sílẹ̀. àmọ́ ẹ wo àsìkò tá a wà nísìnyìí, ó lè làwọn proprietors o, lọ́kùnrin wọn lóbìnrin wọn, olójú kòkòrò ni wọ́n. ọ̀jálé onílé fi bo tiẹ̀ mọ́lẹ̀, òun ni wọ́n jẹ́. ǹjẹ́ ẹ mọ nǹkan tó ń ṣe? lẹ́yìn tóbi bá ti sanwó iléèwé tán, wọ́n á tún ṣẹ̀ṣẹ̀ wá sọ fún òbí yẹn pé kó sanwó exam. wọ́n á ní kó ṣẹ̀ṣẹ̀ wá sanwó ending of the year party. tó bá wá sanwó ending of the year party, inú owó ending of the year party yẹn náà ti máa wá ra ẹ̀bùn fọ́mọ tó bá ṣe pò kíní. ẹ gbọ́, rere wo ni wọ́n ṣe ń bẹ̀ yẹn? ẹ sọ fún mi, rere wo ni wọ́n ṣe ń bẹ̀ yẹn? tí kì í bá ṣe wípé wọ́n ń fowó àbú ṣe àbú lálejò. irú wà pálapàla yìí ò dáa. ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ̀kọ́, ilé ẹ̀kọ́, irú ilé yìí ò sí ń bẹ̀. ibo lẹ́yìn ti jogún ojú kòkòrò tẹ́ ń lò yẹn? ibo lẹ́ ti jogún ẹ̀? mo mọ̀ pé bàbá yín ìyá yín ò kí ń ṣe tíṣà. ibo lẹ́yìn ti jogún ẹ̀? ó láti jẹ́ pé ọ̀dọ̀ èṣù tó jó olójú kòkòrò tó fẹ́ gba ìjọba mọ́ Olódùmarè lọ́wọ́, ọ̀dọ̀ ẹ̀ lẹ́ ti jogún ojú kòkòrò yẹn. ó sì dá mi lójú pé èyàn ò ní tajà ẹkún kó gbowó ẹ̀rín o. gbogbo owó àlùmọ̀kọ́rọ́ yìí tẹ̀yìn gbà yẹn, nǹkan tó dá mi lójú ni pé Ọlọ́run máa mọ bó ṣe máa gba owó yẹn kúrò lọ́wọ́ yín. nítorí pé nǹkan tẹ́ ń ṣe yẹn kò ń ṣe nǹkan tó dáa rárá. nǹkan tẹ́ ń ṣe, ẹ fi ń pa àwọn òbí lára ni. ẹ fi ń pa àwọn òbí lára, òun ni gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn. Olódùmarè sì máa rí i pé òun gba kinní yẹn lọ́wọ́ yín, ẹ ní lè rí ṣe mọ́ bó pẹ́ bóyá. so fún ìdí èyí, Association of Parents, Guardians and Teachers Association, ẹ jọ̀ọ́ ẹ bá wa rí sí kókó yìí. ẹ bá wa rí sí. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? owó gọbọi ni àwọn òbí ń san lórí àwọn ọmọ fún iléèwé. tó bá yá ẹni kan sanwó examination. ṣé pépà, èló náà ń ta pépà tẹ́ ẹ̀ lè yọ owó ẹ̀ nínú school fees? èló náà ń ta pépà, èló lẹ́fẹ́ fi tẹ exam sheet tó jẹ́ pé ó dìgbà tí àwọn òbí bá ṣẹ̀ṣẹ̀ sanwó examination
ṣé kì í ṣọgbọ́n jìbìtì nìyẹn ni? ṣé kò kì í ṣọgbọ́n jìbìtì nìyẹn? ẹ̀yin tọ́rọ̀ bá kàn ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ fún àwọn school proprietors yìí àti school proprietors, ẹ bá wa sọ fún wọn pé àṣà tí wọ́n ń gbé lárugẹ nínú education yẹn kò ń ṣe àṣà tó dáa rárá. àṣà pé wọn ò lajú rárá òun ni. ó dàbí ẹni pé owó ó ti fọ́ ojú wọn. torí ẹni tó bá ti nífẹ̀ẹ́ owó jù, tó bá ti fẹ́ràn owó jù, kò ní mẹ̀tọ́ mọ̀ wà. gbogbo nǹkan tí wọ́n ń ṣe yẹn kò ń ṣe nǹkan tó dáa rárá. wọn ò dẹ̀ jẹ̀bi, wọ́n ń gba ìṣe ìjọba ṣe ni. torí ní ọdún 1979 nígbà tí Awólọ́wọ̀ fẹ́ introduce free education, níṣe ló close gbogbo private school pátápátá. tí kò bá ṣe bẹ́ẹ̀ kò ní láǹfààní àti rí ṣe. ìdí nìyẹn tó fi jẹ́ pé UPN lákòókò yẹn wọ́n láǹfààní àti rí free education ṣe. torí pé àwọn agbẹ̀yìnbẹ́bọjẹ́ máa wà láàrin àwọn tí wọ́n dá iléèwé sílẹ̀ nígbà yẹn tí wọ́n ní jẹ́ kó ṣeé ṣe. irú ẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìjọba ń gbìyànjú láti fi iléèwé ìjọba lélẹ̀, ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ jẹ́ proprietors, àgàgà àwọn tí wọ́n wà ní ìdí ètò ẹ̀kọ́ ní Ministry of Education tí wọ́n dá iléèwé sílẹ̀, àwọn ni wọ́n ń ṣàkóbá fún ilé ẹ̀kọ́ ìjọba tí wọn ò fi jẹ́ kó láǹfààní láti gòkè. àwọn òbí á tún wá tiraka mú ọmọ wọn wá sí skul yín, kàkà kẹ́ ẹ gbà wọ́n bí wọ́n ṣe rí, ẹ wá di ẹrù wúwo ẹ dìlé wọn lórí. àṣà yìí ò dáa. ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀. àwọn ọmọ tí yín ẹ mú wọn kúrò ní skul yín, ẹ mú wọn lọ skul bòmíì. bóyá ẹ máa lè avoid láti ń pé bóyá kẹ́ ẹ san owó tán bá bù lé lórí. kàkà bẹ́ẹ̀ ṣé bí ẹ máa rún wọn mọ́ kíláàsì náà ni. ìwà tẹ́ ń hù yẹn ò dá nípa tètò ẹ̀kọ́. ẹ ń lu àwọn òbí ń jìbìtì ni. ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn tí wọ́n dá ilé ẹ̀kọ́ sílẹ̀ táládàáni, ẹ sọ fún ẹ jẹ́ kí wọ́n gbọ́ fọ́nrán yìí. àwọn tán bá wà nínú National Association of Parents, Guardians and Teachers, ẹ jẹ́ kí wọ́n gbọ́ fọ́nrán yìí. tí wọ́n bá gbọ́ fọ́nrán yìí, àwọn náà mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ tábà ń bẹ òun là ń sọ jáde. lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ kú kalẹ̀ sí orí ètò Karunwi láti iléeṣẹ́ Mugbaremu rédíò TV. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ, àwọn àṣà kan wà tán ti mú wọ ètò ẹ̀kọ́ tí kò sì bá ìlànà ètò ẹ̀kọ́ mu. kí làṣà yẹn? púpọ̀ lára àwọn proprietors àtàwọn proprietresses wọ́n ti sọ ilé ẹ̀kọ́ di ṣọ́ọ̀ṣì. ṣé mọ̀ pé àwọn ṣọ́ọ̀ṣì kan wà Sunday owó ni. wọ́n ti sọ ilé ẹ̀kọ́ di ṣọ́ọ̀ṣì. àgàgà tó bá tó àkókò tán bá fẹ́ ṣe entertainment tí wọ́n máa ń ṣe níparí ọdún, àwọn máa ń pè ní ending of the year party ń sìn. lásìkò tí wọ́n ń ṣe entertainment yẹn, iléèwé ló máa provide gbogbo oúnjẹ tí wọ́n máa jẹ. kò sí pé bóyá wọ́n náwó. tó bá wá ṣẹlẹ̀ pé wọ́n lọ náwó fún àwọn ọmọ iléèwé kan, bóyá wọ́n ṣeré orí ìtàgé, wọ́n jó lọ́nà tó dáa, ọmọ iléèwé yẹn gangan ló máa ní owó ẹ̀. ṣùgbọ́n lásìkò tá a wà yìí, àwọn school proprietors, school proprietors, àwọn teachers, àwọn ni wọ́n máa kó owó táwọn òbí bá ná fún àwọn ọmọ yẹn. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ẹni ẹ̀ fi ṣírò ara yín wò. òbí tó tiraka tó fọmọ sílé ìwé pẹ̀lú ọjọ́ iwájú tó dáa, ṣùgbọ́n tẹ̀ wá ń fi ojú kòkòrò ti yín tẹ̀ fi ń ba ìgbésí ayé àwọn òbí yẹn jẹ́ nípa lílọ́ wọn lọ́wọ́ gbà. ẹ wọgbọ́n táwọn ẹlòmíì máa ń dá. wọ́n á ní kí òbí kọ̀ọ̀kan tó bá jẹ́ pé ọmọ 10 òun ló fẹ́ graduate láti primary 5 sí primary 6, tó bá jẹ́ pé 10 ni wọ́n, mo fi ṣàpẹẹrẹ ni òun ṣe àpọ́n máa ń jù bẹ́ẹ̀ lọ. wọ́n á ní kí òbí kọ̀ọ̀kan kó tò sẹ́yìn àwọn ọmọ wọn. ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti gba owó lọ́wọ́ òbí ni o. ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti gba owó lọ́wọ́ àwọn òbí yẹn ni o. wọ́n wá ní kó gbé ọwọ́ lọ́mọ yẹn lórí, kó máa rọ̀jò àdúrà. àwọn òbí tó jẹ́ múgùn làwọn náà,
àwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ, wọn láwọn ń gbàdúrà. Wọ́n á ní kí wọ́n mú owó ńlá kí wọ́n fi sórí ọmọ yẹn, bóyá 1,000 ní o, bóyá 500, ní tó bá mú 200 sílẹ̀, wọ́n á ní rárá àwọn ò fẹ́ 200. Ṣé 200 lẹ́fẹ́ kọ́ ọmọ yín máa gbà ni tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́? Wọ́n á lówó tó tóbi jù lórílẹ̀‐èdè Nàìjíríà ní kẹ́ fi sí 1,000 naira, kẹ́ wá máa ṣàdúrà fún pé Ọlọ́run á jẹ́ kó rí ẹkùn kè. Ẹ gbọ́, ṣé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣó bá ìlànà ètò ẹ̀kọ́ mu? Bí wọ́n ṣe máa gbà lọ lórí gbogbo àwọn ọmọ tí wọ́n tò tán fẹ́ ṣe graduations bọ́ sí kíláàsì míì nìyẹn, wọ́n ṣe máa gbà lọ nìyẹn. Ṣé ìlànà ètò ẹ̀kọ́ gba bẹ́ẹ̀? Wọ́n ti sọ di ṣọ́ọ̀ṣì tó jẹ́ pé gbélé pawó ni wọ́n. Tán bá sì gba gbogbo owó ìtàn, wọn ò ní fi ṣàǹfààní fún kan nínú àwọn akẹ́kọ̀ọ́ yẹn. Àwọn ni wọ́n máa kó owó yẹn sínú àpò ìṣúra wọn. Ṣé nǹkan tó dáa nìyẹn? Ẹ̀yin tẹ́ ẹ bá ní àwọn mọ̀lẹ́bí tí wọ́n jẹ́ proprietors, wọ́n jẹ́ proprietress lọ́wọ́, ẹ jẹ́ kí wọ́n rí fọ́nà yìí. Ẹ lè má sọ fún wọn ní tààràtà, ṣùgbọ́n ẹ post ẹ̀ sí wọn, kẹ́ ẹ jẹ́ kí wọ́n rí. Láìpẹ́ láì jìnà ìjọba máa rí sí wọn. Gbogbo ìwà tó ń hù yẹn wọ́n máa wáwọ́ dẹ́kun ẹ̀. Àṣà tí kò dáa ni, kò bá ìlànà ètò ẹ̀kọ́ mu rárá. Gbogbo ẹni tẹ́ bá láǹfààní láti máa gbọ́ àwọn ìsọfúnni tó ń jáde láti iléeṣẹ́ Mogbáremú rédíò TV lórí ètò Karunwi special, ẹ bá wa pín ètò yìí káàkiri, ẹ jẹ́ kó débi tó yẹ kó dé. Ẹ bá wa subscribe sórí ìkànnì yìí, ìyẹn ni ìkànnì Mogbáremú rédíò tẹlifíṣọ̀n, torí pé oríṣiríṣi àwọn ìsọfúnni èyí tó lè tawájí, tó lè ràn wá lọ́wọ́, ìtanlólobó oríṣiríṣi òun la máa mú jáde wá fún yín látòrí ìkànnì yìí. Tó, a ò ní rí jù báyìí lọ látòrí ètò Karunwi tí ọjọ́ tòní. Ìkànnì Mogbáremú rédíò tẹlifíṣọ̀n òun ni ẹ wá, ẹ bá wa subscribe sórí ẹ̀. Tó bá tún di ọjọ́ mélòó kan, ọ̀sẹ̀ tó àtún láǹfààní láti mú àkọ́tún ìtanilóbo wá fún yín. Oníyanṣe, ọlọ́kàṣe, èyí tẹ́ jẹ́ pàápàá ẹ̀kọ́ àìbínú. Ẹ gbáremú, ire owó, ire ọmọ, ire àlàáfíà tó ń ṣe báyálẹ̀ ọ̀rọ̀ kò ní kúrò lọ́ọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo apáta la máa ṣe àṣeyọrí. Àwọn ọmọ wa máa ṣàṣeyọrí, wọ́n á ṣàṣeyege nínú ilé ẹ̀kọ́ èyí tí wọ́n bá ń darapọ̀ mọ́. Ẹ ṣé púpọ̀.